ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá ń yẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbi kíbi tẹ́ bá ti ń wò mí ẹ ti mọ̀ pé tí bá ti yẹ báyìí fẹ́ gbé níbẹ̀ tẹ́ máa lórí fíìmù tẹ́ máa lọ wò àbí ṣe ti rí Bitter Faith lórí YouTube ẹ tí ì rí kẹ ẹ ń dọ̀ ẹ gbé YouTube lọ́kẹ́ lọ́wọ́ Bitter Faith àti ẹ̀yin tẹ́ pé ẹ máa ń gbé iṣẹ́ lórí ẹni sọ̀tì iṣẹ́ workaholic òun ni iṣẹ́ lágbo ń ṣe kú ẹ má wọlé kọ́tẹ́ ẹ̀ wá ẹ máa kúrò rí ẹ ṣe ń ṣiṣẹ́ yẹn dájẹ́ pé wọ́n kò sí máa rí o tètè sọ fún wọn bí iṣẹ́ pípọ̀ ṣe gbéṣẹ́ lórí yìí kọ́bẹ̀ wá iṣẹ́ mi tẹ́ pé ẹ̀rù sí fámìlì yẹn ẹ̀rù síyàwó ẹ̀rù tọmọ ẹ̀rù tọkọ ẹni sọ̀tì iṣẹ́ torí pé fẹ́ gba promotion you cannot eat your cake and have it kò possible o lè ní gbogbo ẹ̀ kó fẹ́ mú gbogbo ẹ̀ papọ̀ ẹ wo you gonna learn in a hard way ẹ jẹ́ sọ fún rápẹ́ tó ṣẹlẹ̀ nínú movie yìí fún yín sharing this woman Mido Martins òun ìyàwó guy yìí ìyàwó ìtẹ̀lẹ̀ nínú movie àwọn méjì fẹ́ra wọn dẹ̀ ní ọmọ méjì sharing Mido ń tiẹ̀ iṣẹ́ yìí ẹni tí wọ́n ti bá iṣẹ́ ni kò ráyè táwọn ọmọ níbi pé ibi tó ti ń ṣiṣẹ́ kiri gan wọ́n tún kó mọ́rúgà ó rìnrìn àfẹsẹ̀sì tẹ́kọ́jọ́ ìwọ́n lé olè àwọn ọlọ́pàá gbé òun náà lọ́wọ́ lọ sí police station ọlọ́pàá àwọn olè yẹn sọ pé àwọn ọmọ yìí kọ́ tó yẹ kọ́ rí ìgbìzẹ̀ ni ká nípa àwọn olè yẹn jẹ́ àwọn tẹ́kọ́ fẹ́ ba ilé ẹ̀jẹ̀ tó sọ pé àwọn ọmọ yìí lásán kirikiri jọ́sọ̀pì ó ń lọ nìyẹn ọlọ́pàá àwọn pípẹ́ yẹn sọ pé àwọn ọmọ yìí wọ́n ṣàrí ìgbìzẹ̀ ẹni bí pé ọjọ́ yẹn tó tún ṣe ìgbìzẹ̀ lọ́jọ́ yẹn ó tún múra lọ́jọ́ kejì pé òun gba iṣẹ́ rẹ̀ ní bílẹ̀ ọkọ̀ bá tilẹ̀kùn ló bá mú kọ́kọ́ lọ pé òun ní lọ ẹni rẹ̀ iṣẹ́ tó lọ lánàá tó fi lè pé police station ló ti wá padà wá mọ́ wá pé òun ní lọ ó padà wá bí ìzùn ní ọjọ́ kẹta ó ṣàwọn àǹfààní pé MD máa sọ̀rọ̀ kíníkan MD ò dẹ̀ wá padà wá fún péré promotion letter ló padà wá fún wáyé encourage ẹ̀fẹ̀ bó ṣe é ṣe ni ní kó ṣe máa ṣe sòun ti fi pé torí pé òun wà hard work tó yẹ lọ ṣe fóun ní promotion letter wọ́n promote ẹ̀ pé kóun tún step up game òun o kóun tún máa ṣiṣẹ́ bí aago máa ṣiṣẹ́ bí robot ló bá gbéṣẹ́ lórí lódà àwọn family àwọn ọmọ kò mọ bó ṣe ń ṣe assignment kò mọ bó ṣe ń jẹun kò mọ bó ṣe ń wẹ̀ kò mọ bó ṣe ń bá ọmọ yẹn ṣe ń live life ọkọ ogun kò tiẹ̀ bìkítà ọkọ ọmọ ọ̀dọ̀ ló dáná fọ́kọ ọmọ ọ̀dọ̀ ló ń tọ́jú àwọn ọmọ sọ ọmọ ọ̀dọ̀ ló ń ṣiṣẹ́ ìyàwó ilé nínú ilé ẹ̀ láì tí kú ẹ̀yìn ẹ̀ máa wo ìgbà tó wáyé ọ̀ṣà ṣiṣẹ́ yẹn lọ mọ́mí ẹ̀ náà dé Richard ìtò gbéṣẹ́ lórí mi díẹ̀díẹ̀ kíníkan pariwo iṣẹ́ lórí iṣẹ́ kíníkan ó ṣàròjọ báyìí wọ́n ṣàwà fún ní pé òkè máa travel lọ sí Abuja fún 6 good months àwọn pípẹ́ ẹ̀rọ kò tí máa rí sí mọ́mọ́ o pé ìzídà kó lọ sí Abuja àbí ó resign pé tó bá ti nílò kó drop iṣẹ́ àwọn ẹ mọ̀ náà ẹni fẹ́ pé oníṣẹ́ ló bá ń ṣàtúnkọ́ pé òun lọ fún 6 months òun fẹ́ lọ fún Abuja àwọn fẹ́ lọ ṣiṣẹ́ kan kíníkan ó kẹ́ ó tẹ̀ tó dín pé ó travel lọ sí Abuja àìbìkítà àwọn ọmọ tí ò gbójú fún àwọn ọmọ ẹ̀mí nǹkan náà àwọn ọmọ ìfipadà fún ṣèjà ká padà sí ìgbà tó wá lọ sí Abuja yẹn oríṣà ìsọkọ ọkọ ọgbà ó ṣe máa lọ sí Abuja ṣó fẹ́ kọ òun sílẹ̀ ìnàbí ṣó fẹ́ lọ rí márùn sí ọmọ ọkọ ṣàwádìí sógbà ó ṣe máa fi ọkọ àtọmọ sílẹ̀ ó gba Abuja lọ kíníkan ó ṣàyàrí wọ́n mẹ́rin sọ pé àkókò síbò àbúrò náà sọ pé ẹ̀lú Abuja kẹfà àwọn fámìlì yìí sílẹ̀ náà kíníkan ó ṣàlà Abuja yẹn o kò gbọ́ràn ó lọ Abuja ìgbà tó wá dá Abuja wọ́n ṣáà reach out kò gbé kọ̀ tó bá pẹ́ ọmọkùnrin I'm busy tó bá ṣe kí ní kan sọ pé ẹ lẹ́tọ̀ọ́ ìfẹ́ ṣàfihàn ní time kò fún wọn lójú ṣá ẹ mọ̀ náà ọkọ̀ náà ẹ̀jẹ̀ dẹ̀ náà ní vein náà ó lọ́wọ́ àná tó ṣe mú ọmọ ọ̀dọ̀ ní ọ tó ṣe là ń bẹ́ẹ̀ yẹn tọmọ ọ̀dọ̀ ṣe lóyún nìyẹn ọmọ ọ̀dọ̀ bá di latest madam lórí ìgbà tó máa fi délé báyìí nípa ọmọ ọ̀dọ̀ sí yọ báyìí ó kọ́kọ́ délé ọ̀tọ̀ ìkọ́kọ́ rọmọ ọ̀dọ̀ báyìí tó bí ní position tí ọmọ ọ̀dọ̀ àtọkọ ẹ̀ tẹ́wọ́n everywhere first blow ojú ẹ̀ kọ́kọ́ ó dákú straight ní ẹ̀rọ yín lólùfẹ́ mi díẹ̀díẹ̀ ní ọ̀rọ̀ iṣẹ́ má gbéṣẹ́ sórí tẹ́ bá ṣe ń ṣiṣẹ́ ẹ máa ráyè kí tún máa ráyè kẹ́ máa mójútó àwọn fámìlì yìí ẹ wo tẹ́ bá lọ sí àwọn fámìlì kò sí nǹkan tí ibi iṣẹ́ fẹ́ ṣe fún yín ọ̀rọ̀ ẹ̀ tí mọ̀ tẹ́ bá lọ sí fámìlì kò sí nǹkan tí ibi iṣẹ́ fẹ́ ṣe fi kó jẹ́ pé ọ̀kan ló kú gọ́sẹ̀ nínú òní pé kíṣẹ́ stop life continues ni wọ́n ọ̀rọ̀ yín rárá àti ara so ó ṣàṣe pàdánù ọkọ àtọmọ ẹni ọmọ ọlọ́dẹ tí wàá bá ṣe tọmọ ṣe nífẹ̀ẹ́ ọmọ ọ̀dọ̀ ní kọ́sì òun ló wà ní position ọmọ òun ló ń tọ́jú kò ráyè ọmọ ìná tọmọ ṣe nífẹ̀ẹ́ ọmọ ọ̀dọ̀ ni tọmọ ṣe mú ọmọ ọ̀dọ̀ nínú ìyọ ó wá sókun lọ sọ́dọ̀ mọ́mí mú kúlẹ̀ ìpínlẹ̀ mọ́mí wọ́n sòtọ́ rẹ̀ fún wọ́n ní àkọ́tọ́ dání ọ̀dọ̀ ṣe ló ló fọ́kọ́ ẹ sílẹ̀ ó dẹ̀ kúkú lọ sí Àbújá fún 6 wọ́n lè gbọ́ sọ pé àpẹ ọkọ̀ ẹ̀gbọ́n tó try ìtẹ́pẹ́
ó ní sùúrù ọ̀dẹ̀ náà ti kẹ́kẹ́ fún wọn ó fi hàn lórí tíkẹ́tíkẹ́ ẹ lọ́lùfẹ́ ni ẹ lọ sórí YouTube kẹ lọ Bitter Faith ẹ máa gbádùn ẹ̀gbọ́n ni a tún máa ríra lọ́jọ́ ni ó dìgbà.